tó bá hàn lórí obìnrin báyìí wọ́n máa wò wípé kí ló ń ṣẹlẹ̀. Ká tiẹ̀ wá sọ pé big sis àti bímọ wọ́n fàgbára bímọ káwa náà tiẹ̀ bímọ ẹ jẹ́ ká ní serious relationship. àwọn rajà ní ìdájí gbogbo àwọn guys tẹ̀rí ń tàn sí o tẹ bá lọ fọ́ victim o pẹ́rín. ìwọ tó jẹ́ tún ìní mi pẹ̀lú fíàsí mi lórí bẹ́ẹ̀dì dé. ṣé àṣejọ́ ṣe tún sọ aṣẹ́wó kọ́ ni wá ni. so no stress. you say bobo asẹ́pẹ̀ka tí bobo na bàtì. tó bá fi máa di ending of next month ibi iṣẹ́ wa mú mi padà sí branch tí mo wà tẹ́lẹ̀. tó bá ní ṣó confam pásítọ̀ yẹn gangan ló ń jẹ́ bẹ́ẹ̀. máa wá make sure pé o transfer ìmísí Ọlọ́run directly sínú ilé ayé. When I used to be like you girls on the street, I know how crazy I used to be. iṣẹ́ owó akọ́lá fẹ́ lọ ṣe ni. iṣẹ́ kí ló ti ṣe kan tó fi lọ pé ó ṣe máa dá ló ń bá lọ. ìka ṣàṣọ pé gbélé pa owó ló ń ṣe. wọ́n dá mi lóhùn jàre bí tí kìí wọ́n. Jọ olójú kan lè mí. ọlọ́run dúkú ni ẹ. tó ń wá freedom ni má dẹ̀ fún ṣé bẹ́ẹ̀ nu kẹ́mi náà yọ kúrò nínú láìpẹ́ mi. ọmọ òṣì tó bá ṣòṣì kan máa gun lọ́fun ni mo dẹ̀ máa gun jáde sẹ́yìn orí ẹ̀. ṣé wọ́n ní nǹkan tí mo fi ojú yín rí una go smell una self like this go feel like you shit for body. sori tí mo gbá ilé ìlú báyìí. Twinny mi sórí ètò kámẹ́rà rà jù nínú gbogbo ọ̀rẹ́ òun ní ti ọ̀rọ̀ Jídé yẹn tí mo pè ní fíàsí mi. mo ní ìpadà ọtí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mo ti fẹ́ Ògbómọ̀ṣọ́ o. Ògbómọ̀ṣọ́. wọ́n ní kẹ́ fi ẹsẹ̀ lè tọ ọ̀rọ̀ wọn. ìṣẹ̀dá àwọn méjèèjì lágbára pọ̀. wọn kúkú ṣe twins after tí mo blend wọn tán náà sọ̀rọ̀ àwọn di twin ní ọ̀run. ìgbà tó wá jẹ́ pé fúnra ara wọn ni wọ́n wá fẹnu ìgbógun tira wọn yóò tún nira láti wò ná. ṣé kò ti sọ ya ní ẹ̀ máa bá tẹ̀ ní. ayé ọ̀hún máa bàjẹ́ tó bá lù wá ẹ̀kọ́ tó fún ẹ ìwọ gan òní ṣí orí mi.